ẹ̀yin tèmi nílé ẹ má gbé kúrò ńbẹ̀ ẹ máa wo Bísí Ológe show ẹ ṣáà rí. Yeah.
tó dábọ̀ ní bó ṣe ń sọ̀rọ̀ àdúgbò. Ìgbà ní wọn lọ́sàdé ní ayé tó nílé ẹ̀jẹ̀ o. Ayé papọ̀ ní bàbá mi tó jẹ́ Wàsáàkì o. Ayé máa Abdulrasaki Akọni. Onílé ẹ̀jẹ̀ ní ọkọ̀ tọkọ yá. Wọ́n ṣe ní ọmọkànlá wọ́n ṣe kúrà o. Onílé ẹ̀jẹ̀ ní Akọni nínú construction. Wọ́n kì í dá ní ìjọba wọ́n mú bẹ́ẹ̀. Wọ́n bá Wàsáàkì o. Ọmọ nílé ẹ̀jẹ̀ ààrẹ gbọ́ngàn. Akọni ọ̀pọ̀ ọ̀la tó ń jẹ́ ìbá ń sọ̀rọ̀. Wàsílà ìdè láti kékeré. Ayé mi wo jàǹdù òní níyà. Ẹ̀yin èrò bá tó bá ti dé. Ẹja lè lé nílé ẹjẹ́. Ayé mi wo jàǹdù òní níyà. Ó ti yá onílé ajé là ń kí. Ààrẹ kọ̀ọ̀kan Akọni. Ọ̀rẹ́ Sàámú Adélòyìn. Ọ̀rẹ́ Sàámú Adélòyìn. Ọ̀rẹ́ Sàámú Adélòyìn. Ọ̀rẹ́ Sàámú Adélòyìn. Ọ̀ṣàdún. 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 Ọ̀dẹ̀ nàìjíríà tó lé. Àyàmọ́ ní bàbá tó. Ọlọ́ṣàdé ọ̀pá yà. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.